Ìgbà mi ló máa dé mo máa ti tọrọ. Sọlẹ̀ 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 sọlẹ̀. Mo máa bẹ́ lọ́hùn ló fi lè fún mi ṣe. Aṣẹ̀dá tó ṣe mí lákàn dá ọmọ kó má ṣe mí ò lẹ́lẹ́mí kúkúrú. Ìgbà mi ló máa dé mo máa ti tọrọ. Mo máa bẹ́ lọ́hùn ló fi lè fún mi ṣe. Aṣẹ̀dá tó ṣe mí lákàn dá ọmọ kó má ṣe mí ò lẹ́lẹ́mí kúkúrú. Asiwaju bẹ̀dá bá bẹ lọ́hùn mo mọ̀ kó má gbọ́. Alẹ́ pẹpẹ ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ dùn ọkàn mi ṣètò òun lọ lọ́wọ́ bá fi gbà fún mi tán. Ìgbà mi ló máa dé mo máa ti tọrọ. Mo máa bẹ lọ́hùn ló fi lè fún mi ṣe. Aṣẹ̀dá tó ṣe mí lákàn dá ọmọ kó má ṣe mí ò lẹ́lẹ́mí kúkúrú. Èní lọ́jọ́ ìbí Òṣùpá ọbọ̀rin tó bá lè wálẹ̀ díẹ̀ sí i. Ṣé mo tún rí díẹ̀ sí i díẹ̀ sí i. Èní lọ́jọ́ ìbí Òṣùpá bàbá mi. Ìṣẹ́jú 5 péré gbogbo ẹni tó bá fẹ́ náwó ẹ máa ṣe ní kíá. Àwọn olórin sì pọ̀ kémi kàn sí appreciation ni lórúkọ ọbọrin, lórúkọ olùgbàyè, lórúkọ aṣojú president, lórúkọ gbogbo olúfimọ́ àti gbogbo ọmọ ọba olúfimọ́. Tẹ́ bá wo frame tí a ṣe, frame tí mo gbé jáde lẹ́ẹ̀kan, tẹ́ bá wo dáadáa, kọ́tì tí mo kọ síbẹ̀, mi ò kọ Arole Zambo síbẹ̀, mi ì ka Asiwaju síbẹ̀. Mo kọ lórúkọ gbogbo ọmọ obìnrin, mo ní lórúkọ gbogbo ọmọ obìnrin la fi present ẹ̀. Sọlẹ̀ èyí tí mo ṣe Arole Dekola ní 2023 Arole Zambo, orúkọ mi mo kọ síbẹ̀ torí pé mo dá ṣe ni. Èyí tí mo tún ṣe lọ́dún tó kọjá o Arole Dekola, orúkọ mi ni mo kọ síbẹ̀ torí pé mo dá ṣe. Ṣùgbọ́n eléyìí èmi nìkan kọ́, pẹ̀lú gbogbo ọmọ obìnrin ni. Tí n bá wá kọ́kọ́ tí mo korúkọ mi síbẹ̀, àbòsí nìyẹn. Ọbọ̀rin Saheed tó kó wa jọ kò dẹ̀ fábòsí Arole láéláé, inú kan ló máa ń lò. Bí mo ṣe rí nìyẹn Arole Dekola, inú kan lèmi. Anybody àjọ wà ní àtẹni tó tó mi àtẹni tí ò tó mi, gbogbo wa age ni wa, ìkankan náà jọ ni wa, kásà àtijọ́ ṣoríire. Ọ̀gá wa ń bẹ níbi o Arole Dekola, Sidon túkà mọ́rù lẹ́yìn Òṣùpá, Sidon tú ló kàn. Ọbọ̀rin ti tó nǹkan wọn fúnra wọn. Lẹ́yìn àwọn méjèèjì yẹn, gbogbo àwa tó kù ìkankan náà jọ ni gbogbo wa, ẹjẹ́ àti kó rí bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà, kò sí ìjà. Olókìkí Lukman Lawale, ọba orin kádúpẹ́ mi tá a bá ti di júlájú, kádúpẹ́ mi tá a bá ti di júlájú. Thank you, thank you. Àwọn Oríyọmí Kẹ́hìndé lọ́kàn wọn fúnra wọn, wọ́n mọ̀ pé mo gbà fáwọn, wọ́n mọ̀ mi ì ṣe báyìí. Loyalty tèmi everybody ni. Kò sẹ́ni tó máa lóhun rí mi Arole Dekola tó máa ní mo gbéraga sóhun, kò possible. Anybody báyìí ni mò ń bọ̀ bàbá. Anybody báyìí tèmi sáà ní kí n má ga sí.
Asiwaju olókìkí Lukumanu Lawale. Ọ̀gá wa Isami Rida kúkálẹ̀ o. Olórí ẹbí Kíbla mi Rinda o. Àwọn kan fúnra wọn náà wọ́n mọ̀. Mi ò yájú rí mi dẹ̀ ní yájú. Olókìkí Lukumanu Lawale. Ó ní ọ̀rọ̀ mi tọ́pẹ́ mo mọ̀. Thank you. Thank you. Àìtí pọ̀tò ọ̀rọ̀ mi tọ́pẹ́ mo mọ̀ lówó ojú ti rí ṣógun lé làfẹ́ tòde náà ò tún kò mọ níwọ̀n o kọ́lọ́hún tó kó yanyọ̀. Aṣíwájú ló tún sọ pé dìtẹ̀mọ́ ọlọ́tẹ̀ ìrònú jinlẹ̀. Agent wọ́n ní ẹjẹ́ pẹ̀rẹ̀ kọ́ ká dìtẹ̀mọ́ ọlọ́tẹ̀ ìrònú jinlẹ̀. Alówó lé ọ̀tẹ̀ ṣàlàyé ní Tọ́pẹ́ Abíọ́lá ẹ̀mú kẹ́mi mọ́ṣúdì. Oríyọmí oníṣẹ́ gbàgbà kí Tọ́lá takú ṣẹ̀rántí Awólọ́wọ̀. Lúkú bánsì máa wọlé o ìmúlẹ̀ ọba Sáyídì bánsì ṣẹ̀gbàgbà kí Tọ́lá takú ṣẹ̀rántí Awólọ́wọ̀. Ọ̀tẹ̀ Ìbàdàn kan ló pa kò bọ́mọ jẹ́ Balógun nìbàdàn ló tún padà kọlẹ̀ tó wúwà bí akin tó wógun náà ra ẹ̀ tẹ́wẹ́gẹ́. Aṣojú ló tún sọ pé ló jẹ́ kí n lọ́lọ́hùn ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan ọlọ́hùn ọba ọ̀rọ̀ ẹ̀ dàbí Adébẹ́sí ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. Bánsì bàbá mi aláṣẹ láyé kò ṣeun kọ́kọ́ tì rí. Ó ṣe kan Jẹ̀lílì bébà ó ṣe kan Jẹ̀lílì bẹ́tà ó ṣeun. Ẹ bá kálù fáwọn captain dáadáa. Perfect wọ́n á gbé yín báyìí focus wọ́n á gbé yín lẹ́yìn ọba lọ́la àwọn àṣẹ lọ bẹ́ẹ̀. Aṣíwájú olókìkí Lukumanu Lawale. Saheed agent ọmọ rí àná ní ọmọ àǹtí ló sọ wípé ọmọ àǹtí òdòdó lówó ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn nẹ́bomi òdòdó àlùfáà ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn náà. Ẹ bá ń kí tìkù dáadáa ó ṣe é dín inú bùnrin ìbàjá mọ́lù mọ́ kí ẹ̀ dáadáa àlewò lè náwó. Ó ṣe kan Jẹ̀lílì bẹ́tà mi Bánsì ọ̀gá wa bàbá mi òdòdó lówó ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn nẹ́bomi Ibro ẹ̀rùn ló ń so ẹ̀rùn nẹ́bomi. Ọmọlọ́mọ náà ni bàbá mi Saheed Osupa o ọmọlọ́mọ láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà orí ló yọ ọmọ oyè bá mi àtẹwọ́ idẹ. Ọbùnrin ló ń ṣe nǹkan a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ pórin Òṣùpá ní tiwa. Captain ló sọ wípé aṣíwájú tó bá sọ wípé búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́pọ̀wọ́ wà wèrè tún wà o. Pápì kó tó di pé ọlọ́mbọ́ ta búrẹ́dì láti ní wèrè òǹlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. Captain lódìdí ó ṣẹ́gun captain mi àlùfáà ó mú wá lódìdí ni ó ti sọ wípé aṣáájú tó bá sọ wípé búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́pọ̀wọ́ súnà wèrè tún wà ọmọ àǹtí kó tó di pé ọlọ́mbọ́ ta búrẹ́dì wà láti ní wèrè òǹlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. SOJ Skatoje olórin àgbáyé ó kú ìkàlẹ̀ Skatoje ló ti sọ wípé tó bá pọ́n mi lé máa pọ́n ẹ lé sọ́fẹ́ ní àòkí sọ́fẹ́ ò ẹni tó ránṣọ lọ́mọ wo bí Mr. Kora kára máa lọ bèrè sẹ́wọ́ èèyàn tó ṣe náà mà ní pátí mi nì. Ọ̀gá wa sojú wa yìí ni ó báńkì Sámọ́ndà
ọmọ àti sanwó mi aṣíwájú ló ti sẹ́ wípé Saheed bàbá o Saheed bàbá kòkò bí ọ̀tá èyí ìwọ ọ̀rọ̀ sọ fún wọn gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sọfẹ́ jí ni ní gbòòrò Saheed bàbá lọ ń sọ bàbá ọgbọ́n. Sámọ́ndà ló ti sọ wípé Saheed bàbá o Saheed bàbá èrò mọ́kọ̀ ò bá má ṣọkọ̀ wọ̀ àwọn tó wà mọ̀ ò bá wá ti bèrè fúnṣíà ṣùgbọ́n kó ìpẹ́ tó bá já ẹ̀sọ́ Òṣùpá làwọn orin wa méjì ṣàmà gbọ́kọ̀ sùn lálálẹ́ tó bá tún jí kó lọ. Ó yá lóhùn. Sámọ́ndà ẹ bá ń kí pẹ̀sì Olúfimọ́ Òṣèmọ̀dúpẹ́ ọmọ àǹtí gbogbo ọmọ Olúfimọ́ ẹ̀já délé ká tó bára wí Olúfimọ́ ni mí Olúfimọ́ ni bàbá mi Olúfimọ́ sólúfimọ́ ọmọ náà ni ká má fọmọ káláyè láti wá ṣe kìrìkìrì lágbo. Sámọ́ndà bífẹ́ bá wọ̀rẹ́ ò nífẹ̀ẹ́ ń dọ̀rẹ́ aṣojú bífẹ́ bá wọ̀rẹ́ ò nífẹ̀ẹ́ ń dọ̀rẹ́ bọ̀rẹ́ bá dúdúdú lọ́rẹ́ ń dẹ̀bi bọ̀rẹ́ bá dúdúdú lọ́rẹ́ ń dẹ̀bi àwẹ̀ bí Olúfimọ́ ò máa nà rẹ̀ Òṣùpá mo rọ́wọ́ lọ́wọ́ ọba kò fi mí ṣeré mo rọ́wọ́ lọ́wọ́. Thank you thank you. Abomi lọ́tún sọ wípé wọ́n tún sọ wípé ṣe báwa náà ni àwa làwa ń di oró tó rò kéńké àwa làwa pọ́ wọn lè káyé tó máa gbọ́ àwọn tí ó àwọn táwa pọ́ lè tọ́ fẹ́ máa yẹyẹ wa lọ́jọ́ tá a bá pinnu láti máa yẹyẹ Sámọ́ndà lákè lóko wọ́n dẹ̀ ní ẹ̀sìn nìyẹn. ẹ̀yàn Olúfimọ́ Jagaban ó yá tún sọ wípé ṣèbí yẹn la fi ń dúpẹ́ fọlọ́hún ọba tó dá wa sí tí ó bá sí tọ́lọ́hún. sídọ̀tú òkè òkè lẹ́múrú sí dandan mà nìyẹn ojoojúmọ́ làwọn gòkè ẹ̀rí mọ́tọ́kẹ́. Jagaban gbèyàn rádìrádì bá ń ta àdínní ilé ó ṣe gẹ́gẹ́. Captain àlùfáà bẹ́yàn wèrèwèrè ń ta èrè lọ́jà ó ṣe gẹ́gẹ́. ẹ̀yàn Olúfimọ́ ìrìn ọlọ́gbọ́n pẹ̀lú olóye ló ṣe gẹ́gẹ́. Captain bẹ́yàn bí wèrè bàbá wèrè rìn ó ṣe gẹ́gẹ́. ló tún sọ wípé ṣùgbọ́n ṣáwọ́ Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni ooo Ọlọ́run ló dá gọ́ọ̀nì 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 Ọlọ́run ló dá gọ́ọ̀nì. aláṣẹ Uptown Lounge Adétọ́lá Ìbà Jamal ṣùgbọ́n ṣáwọ́ Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni ooo gọ́ọ̀nì gọ́ọ̀nì Ọlọ́run ló dá gọ́ọ̀nì. wo bí èèyàn lè wà sẹ́kọ̀ọ́ máma gan tó bá ti rọwọ́ mú èèyàn lè wà sẹ́kọ̀ọ́ máma gan tó dọ́fun tó ń dùn èèyàn tó bá gan nílé ayé ni kò jẹ́ èèyàn ní ẹgbà bẹ́ẹ̀ Ọlọ́run ló dá gan ní gan. tún sọ wípé rí àníjọ ọ̀gá wa rí àníjọ ọkọ̀ Yétúndé bèbí o bàbá rí àná gangan ni ẹ tún sọ fún wípé rí àtùpà láìsẹ ẹ gbọ́dọ̀ kú o. Olùgbàyè Jagaban àtùpà láìsẹ ọkọ̀ Yétúndé bèbí mi bàbá rí àná ọkọ̀ Yétúndé bèbí mi bàbá rí àná. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù tí bá ní ìṣàdúrà fún ẹ ọkọ̀ Yétúndé ọlọ́ngbọ́n mo lè ṣépè fún ẹ bó ṣe náwó fọmọdé pẹ̀lú àgbà yẹn tó ń táyé èèyàn tọrọ bó ti bàjẹ́ tán ṣe rí a máa yẹ ẹ kó dẹ̀ níyẹ̀ sílẹ̀ fún ẹ arísìkì tó fi ń pè yàn lọ́lọ́la bàbá lókè kó bá mi jogún ẹ Wàsíù 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 Olùgbàyè bàbá rí ọ̀nà. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù tí bá ní ìṣàdúrà ó tó ọkọ̀ Yétúndé ọlọ́ngbọ́n mo lè ṣépè fún ẹ bó ṣe náwó fọmọdé pẹ̀lú àgbà yẹn tó ń táyé èèyàn tọrọ bó ti bàjẹ́ tán
bánsì ká máa yẹ kó dẹ̀ níyẹ̀ sílẹ̀ fún ẹ àrísìkì tó fi kéèyàn lọ́lọ́lá o bàbá lókè kò bá mi jẹ. ó ṣẹ́gun abẹ́ ìgbóṣe gbogbo kọ̀ǹpútà village òṣèmọ̀dúpẹ́ ló tún sọ pé ó láwa ńlá fi àlára wọn. Fullness Asiwaju ó láwa ńlá fi àlára wọn. Ọlámilékan àwọn ìjọba ní ọ̀pọ̀lọpọ̀ lára wọn. Fullness àwọn ńlá fi àlára wọn. Déwálé olóní lé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  gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Òṣùpá làwa ń jẹ ọlọ́ọ̀lọ́hún ọlọ́ọ̀ṣùpá lèmi ń jẹ mi ò gbọ́n pa. Lél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 é gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Aládàlú lélélélé lélélé lé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  gọ́. Gbogbo mi ti wà ṣúgàtì ní ọdún ẹ má faṣọ lè mọ́mú ya. Omi ti wà ọbẹ̀ náà ní ọdún jòyè. Bọ́mọdé gbọ́ wá tàdí rèké. Bàbá gbàgbọ́ wọn sọ díhù kẹ́. Sálàlàlà ta ló bá wọn pẹ̀ gan. Sídán bí olórin ọba ta ló bá wọn pẹ̀ gan. Òṣùpá Saheed o. Olórin sì pọ̀ ó tó báyìí bánsì nítorí bánsì tí bánsì bá ti ṣe tán tó bá ti náwó ká máa pa àwọn ẹlòmíì sọmọlúkú mi bánsì mi àwọn bánsì lùkù ni wọ́n ń jíjà mi èèyàn àjàgbé tó bá ti wá gbóhùn mi èèyàn sì dákò wọn ni mo máa gbádùn mi èèyàn tó pẹ́ tí kà wá lọ́ba kò sí ṣòro wọ́n lè yàn ló bínú ọlọ́run òkè bí bánsì ẹni bínú ṣòwò ẹ̀ ò ní kọ́lé. Thank you. Àròlé tí rí jẹ́rí mú ọ̀rẹ́ kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí captain kò yé wá ohun tí ò sọnù wá rí ló wà tọ́ba lẹ́nìkan jù ẹ̀ ló jáwé nìkan lọ ó ti rí jẹ́rí mú àwẹ̀ ní àlùfáà ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wà kò yé wá ohun tí ò sọnù wá rí sọ pé tọ́ba lẹ́nìkan jù ẹ̀ ló jà ó yá kí ló gbé fọlọ́hún tó fi dá ẹ lọ́lá kí ló gbé fọlọ́hún báńsì tó fi dá ẹ ló ti sọ wípé kálí àlébà kálí àlé tují burúburú bùtà kálí àlébà kálí àlé tují burúburú bùtà. Ose 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 ọ̀la sílẹ̀ kí ló gbé fọlọ́hún tóbi dá ẹ lọ́lá kí ló gbé fọlọ́hún tóbi dá ẹ. Ó ní ènìyàn ṣe bí ọlọ́run wọ́n ní kò lè pọ́sì jábò. Ó ní bàbá mi ṣe wọ́n ní bí yóò sí àwọn wọ́n ní kò lè èèyàn tún ń kú wẹ́rẹ́wẹ́ tó ń sí bàbá mi sọ pé kò sáyé lókè ó wáyé fún mi lókè ó gbogbo fọ́lẹ̀ mi ìyanu ló. Ó yá sọ pé olùgbàyè wá sí ìhù aráyé ẹ má nà bọ̀bọ̀ yẹn ara wa ní bọ̀bọ̀ yẹn aráyé ẹ má nà bọ̀bọ̀ yẹn ara wa ní bọ̀bọ̀ yẹn. Rí à jàkíjàkí 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 fánsì fánsì olùfẹ́ pàdíọ̀ aráyé ẹ má nà bọ̀bọ̀ yẹn ara wa ní bọ̀bọ̀ yẹn. Ó yá tún kọrin tún sọ pé aṣíwájú má jẹ́ ṣàṣedànù ní ilé ayé mi. Olùfẹ́ bàbá tí ó lò náwó kíákíá àṣejèrè ní kémi yóò ṣe má jẹ́ ṣàṣedànù ní ilé ayé mi. Bàbá ṣíàmà àṣejèrè ní kémi. Aṣíwájú ló tún sọ pé bàbá dákun má fẹ́ yí ṣòpin ìrìn àjò ṣòro owó tí mo ní má fi ṣòpin ọlá ṣòro kìkì tí mo ní má fi ṣòpin yìí jọ̀wọ́ má torí òkìkí kó sọ mí dáadáa yìí ni má wà torí owó kó sẹ́rí ẹ̀mí mi má gbọ́mọ lọ́wọ́ mi torí wípé olùfẹ́ bàbá sí ọ̀ bàbá lókè dákun má ṣe fi kan lọ́wọ́ mi
olórí ọ̀dọ́ gbogbo abatíọ̀ kò sí ohun méjì tó ń bá àgbà nínú jẹ́ bí ìfàtọ́dá tó sọ pé kò létùtù bí kọ́rọ̀ dojúrú kó má sí àtúnṣe ohun tó máa dé wẹ̀dà tó máa ní pé kò sọ̀ṣọ́ o bàbá lókè dákun má jẹ́ rí tèmi kọ́rọ̀ tèmi má dàrú débi tó wulẹ̀ kàkókò. Báńsì lónìí aṣíwájú tá a bá wá rẹ́ni tó lọ́lọ́hún oṣù. ẹni kò ní àmúra kò dẹ̀ ṣeré lọ́lé ẹjọ́. arẹ́ni tó ti gé lẹ́sẹ̀ tí wọ́n ti gé lápá. tá a bá rẹ́ni tó lọ́lọ́hún oṣù tó ń bá ń bẹ́ẹ̀. Lagos captain ẹni kò ní àmúra kò ṣeré lọ́lé ẹjọ́. arẹ́ni tó jù lọ ẹni tí ò tó arẹ́ni tó lówó àtẹni tí ò ní. tó bá rí wọn wá tún dúpẹ́ a rí pé tòun ṣì sàn ó wáìdù lókè ọba ẹ̀dọ́ ni. tó bá jẹ́ pé olùfimọ́ ní ẹ́ aṣíwájú olùfimọ́ tọkàntọkàn máa ṣàní mí mo pinnu pé mi kò ní yí pinnu mi padà títí láéláé. olùfimọ́ tọkàntọkàn máa ṣàní mí mo pinnu pé mi kò ní yí pinnu mi padà títí láéláé. àlùfáà ló náwó ọ̀gá wa bá ń sìn gbogbo àbábá máa wọlé mọ́ra bá àlùfáà náwó àlùfáà káfíńtì mi òṣèmọ̀ òdúpẹ́ ìlọsíwájú ẹgbẹ́ ìfọwọ́sowọ́pọ̀ kẹgbẹ́ lọ sókè ló máa mú mi lọ́kàn èmi kò ní yí pinnu mi padà títí báńsì olùfimọ́ tọkàntọkàn máa ṣàní mí mo pinnu pé mi kò ní yí pinnu mi padà títí láéláé. Òṣèmọ̀dúpẹ́ captain wọ́n náwó olórin sì pa síwájú àdínní ìbánsìn ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ yẹn olókìkí Lukman Lawale tí bá rántí ibi tí mo ti wá tí bá rántí bí mo ṣe ń bá bọ̀ máa gbójú sókè máa gbára ilẹ̀ ó tó màmá dúpẹ́ fọlọ́hún mi tí bá rántí ibi tí mo ti wá tí bá rántí bí mo ṣe ń bá ó ti tó tí bá rántí ibi tí mo ti wá tí bá rántí bí mo ṣe ń bá bọ̀ aṣíwájú máa gbójú sókè máa para ilẹ̀ màmá dúpẹ́ fọlọ́run ó ṣe thank you. lókù bá ń sì yóò ṣe mo dúpẹ́ perfect focus ọba lọ́la wọ́n ṣe ń bẹ níbí ọ̀gá wa lókù mi bá sì yóò ṣe mo dúpẹ́ báńsì mi báńsì mi. ìmùlẹ̀ obìnrin Òṣùpá Saheed báńsì mi. àwọn lókù mi báńsì mi àwọn báńsì lókù ni wọ́n ń jíjà mi èèyàn àjàgbé tó bá sì wá gbóhùn mi èèyàn ṣìnà kò wọ́n ni mo máa ń gbádùn ẹ̀ èèyàn tó pẹ́ sí ká wá lọ́ba kò sí ṣòro wálé hàn ló bínú ọlọ́run ò kí bínú ẹni bínú ṣòwò ẹ̀ ò ní kọ́lé. ó ṣe aláàjì ìsájì agége lọ́gá wa o lukú báńsì èèyàn olúfimọ́ bàbá mi báńsì ló náwó ó ṣe mo dúpẹ́ lukú báńsì bọ́ lọ́wọ́ bá ń ṣọ̀rẹ́ olówó wa tún máa ní olòṣì bá ń ṣọ̀rẹ́ olòṣì kò sí yàtọ̀ ẹlùkú bí tánìkà gbọ́ rẹ̀ bọ̀ ajagun ńlá kò sí bó ṣe lè ń kóríyá ajagun ńlá lukú báńsì ajagun ńlá lukú báńsì ajagun ńlá. ọ̀gá náwó ló fà aṣíwájú ajagun ńlá lukú mọ́nù wo ṣe gan ajagun ńlá
lóko bá ń sìn Ajagun ńlá. Ajagun ńlá lóko bá ń sìn yóò ṣe gan. Ajagun ńlá lóko bá ń sìn Ajagun. Bá ń sìn ó láwa ńlá fi àlára wọn. Ajagun lẹ́wọ̀ gbogbo Àgègè. Gbogbo orílẹ̀ Àgègè yóò ṣe Ajagun ńlá mi. Èyí Asiwaju ní Arole èdè kọ́lá torí pé bá sì ń náwó a máa sọ́ọ̀bù. Olókìkí Lukumanu làwà. Ó ṣe bá sì ń gbọ́ lásì mi lára. Ó gbọ́ lásì. Lukú bá sì ń gbọ́ lásì mi lára. Ó gbọ́ lásì mi lára. Òṣèlú dúpẹ́ lókù bá ń sìn ó sì lọ bẹ́ẹ̀ ó ṣe mo dúpẹ́ lókù bá ń sìn ó ṣe mo dúpẹ́.